Àkọlé iṣẹ́ wa fún ti òní ni eré ìdárayá. Eré ìdárayá. Kí ni a mọ̀ sí eré ìdárayá? Eré ìdárayá ni eré tí tèwe tàgbà máa ń ṣe láti mú kí ara wọn jí pépé. Eré tí tèwe tàgbà máa ń ṣe láti mú kí ara wọn ṣe kíni, kí ó jí pépé, to make them strong. It's a game that both young and old participate in to make them strong, to make them healthy. Ó ṣe pàtàkì láti mọ̀ pé nílẹ̀ Yorùbá, àsìkò tí a ò bá ṣiṣẹ́ ni a máa ń ṣe eré. Ẹ ká wo oríṣi eré ìdárayá tí ó wà. Types of game. Oríṣi eré ìdárayá tí ó wà. Oríṣi eré ìdárayá méjì ló wà. Àkọ́kọ́ ni eré ojúmọmọ. Eré ojúmọmọ. Èkejì ni eré òṣùpá. Eré òṣùpá. Gẹ́gẹ́ bí orúkọ wọn, eré ojúmọmọ ni eré tí a máa ń ṣe ní ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́. Ní ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́, during daytime, in the afternoon, títí di àsìkò ìrọ̀lẹ́. Ó ṣe pàtàkì láti mọ̀ wípé Yorùbá kì í fi òwúrọ̀ wọn ṣe eré. Ẹ ká wo àwọn àpẹẹrẹ eré ìdárayá ojúmọmọ. Àwọn ni ayò títa, ìjàkadì, òkòtó títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èkejì ni eré òṣùpá. Eré òṣùpá. Àsìkò wo ni a máa ń ṣe eré òṣùpá? Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Eré òṣùpá ni eré tí a máa ń ṣe nígbà tí òṣùpá bá jáde. Eré òṣùpá ni eré tí àwọn ọmọdé máa ń ṣe nígbà tí òṣùpá bá jáde ni àwọn ọmọdé máa ń ṣe eré yìí. Iná tí ó jáde láti ara òṣùpá yẹn ni wọ́n fi ṣe kíni, wọ́n fi ń ṣe eré. Òun ló máa jẹ́ kí wọ́n lè ríran rí eré tí wọ́n bá ń ṣe. Eré tí wọ́n bá ń ṣe. Ẹ jẹ́ kí a wo àwọn àpẹẹrẹ eré tí wọ́n máa ń ṣe nígbà tí òṣùpá bá jáde. Bí bojúbojú, bí àlọ́ àpamọ̀, àlọ́ àpagbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.